ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà tún ti zẹ̀ o, tútú gbòde. Àdìrẹ ni ìjọba fẹ́ fi rọ́pò kàkí tó fẹ́ gbà lọ́rùn àwọn àgùnbánirọ̀ lábẹ́ àtúntò tó bá ètò ìsìnrúùlú NYSC. Mínísítà fẹ́tò ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nílẹ̀ Nàìjíríà Ayọ̀délé Ọláwándé ti fìdí rẹ̀ múlẹ̀ pé lótìtọ́ ni àyípadà àti àtúntò ti bá ètò ìsìnrúùlú tí àwọn àgùnbánirọ̀ ń ṣe, àti pé ọ̀kan pàtàkì lára àwọn àtúntò ọ̀hún ni bí wọn yóò ṣe yí aṣọ ìdánimọ̀ kakí tí wọ́n lò tẹ́lẹ̀ padà sí aṣọ ìbílẹ̀ tí í ṣe àdìrẹ. Ọláwándé ló fìdí àtúntò náà múlẹ̀ lásìkò tó ń dáhùn ìbéèrè ní iléeṣẹ́ móhùnmáwòrán Channels lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. Mínísítà ọ̀hún sọ pé èròǹgbà náà ló wáyé lórí ìpinnu láti bẹ̀rẹ̀ sí ṣe ìgbélárugẹ fún ohun ìbílẹ̀ àti àjogúnbá, pàápàá láti rí i pé owó tí ìjọba ná ilẹ̀ Nàìjíríà lóore. Síwájú sí ló sọ pé káàkiri àwọn ìpínlẹ̀ kan orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe aṣọ àdìrẹ jáde, àti pé ìjọba ní láti máa ná owó sórí àwọn ohun tí wọ́n ń ṣe jáde nílẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé aṣọ àdìrẹ ní ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ń ṣe, a ní wọn ní ìpínlẹ̀ Ògùn, a ní wọn ní Kwara, bẹ́ẹ̀ la ní iléeṣẹ́ tó ń ṣe aṣọ. Ẹ jẹ́ ká dá owó padà sínú ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí. Mínísítà náà tún sọ pé lábẹ́ ètò àtúntò ọ̀hún, gbogbo àwọn àgùnbánirọ̀ ni wọn yóò máa pín káàkiri sí ẹ̀ka iṣẹ́ tí wọ́n bá kọ́ ní ilé ẹ̀kọ́. Ó ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n bá kẹ́kọ̀ọ́ nípa ètò ẹ̀kọ́ ni wọn yóò pín sí ilé ẹ̀kọ́ léyìí tó yàtọ̀ sí bó ti ṣe wà tẹ́lẹ̀, tó jẹ́ pé níṣe ni wọn yóò gbé wọn káàkiri lọ sí ibi tí orí bá dá wọn sí, láì wo ti ohun tí wọ́n lọ kọ́ nípa rẹ̀ ní ilé ẹ̀kọ́. Kì í ṣe pé lẹ́yìn tí ẹ bá kúrò nílé ìpàgọ́ a kàn máa pín yín sí ilé ẹ̀kọ́ nítorí pé NYSC fẹ́ kí ẹ lọ sí ilé ẹ̀kọ́, ṣùgbọ́n nítorí ìlànà tí wọ́n tẹ̀lé nígbà tí wọ́n wà ní ilé ìpàgọ́. Fún ìdí èyí yóò jẹ́ kí ẹ wà ní ìlànà iṣẹ́ tí wọ́n ò máa pín yín sí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀. Bákan náà lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ láwọn agbègbè kan ní Nàìjíríà, Ọláwándé sọ pé àwọn tí ń ṣètò lórí bí àwọn iléeṣẹ́ àgùnbánirọ̀ yóò ṣe pín àgùnbánirọ̀ kọ̀ọ̀kan sí àwọn agbègbè tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde, èyí tí wọ́n ti mọ̀ dáadáa, pàápàá láwọn agbègbè tó ní ìpèníjà ètò ààbò. Ó ní ìgbésẹ̀ náà yóò fi ọkàn àwọn òbí àti alágbàtọ́ balẹ̀, àti àwọn tó fẹ́ sin ilẹ̀ bàbá wọn balẹ̀, tí àwọn yóò sì jẹ́ kí oníkálùkù ní ètò sí àwọn àlàkalẹ̀. A ní àwọn agbègbè kan tó ń kojú ìpèníjà ètò ààbò, ká kàn nípa fún wọn láti lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ lórí awuyewuye tó ti ń lọ wípé wọ́n yọ àwọn ọmọ ogun kúrò pátápátá nínú ètò àgùnbánirọ̀, tó sì ní irọ́ tó jìnnà sí òtítọ́ lásán ni. Ó jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú ni yóò máa ṣàkóso ìlànà náà, síbẹ̀ àwọn ológun yóò sì máa kó ipa tiwọn lọ, pàápàá láti rí i pé ètò ààbò wà fún gbogbo àgùnbánirọ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní báwo ṣe ń gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.